Bismillahirrahmanirrahim. Ó dàbí ẹni wípé òótọ́ ni wípé àwọn ọkùnrin kan ń bẹ tí kò jẹ́ kí wọ́n jẹ gbádùn ọjọ́ alẹ́, tí wọ́n lẹ́tọ̀ọ́ láti jèrè ọmọ. Ọ̀rọ̀ yìí fẹ́ le díẹ̀, ṣùgbọ́n òótọ́ ọ̀rọ̀ ni a máa sọ òun. Àwọn ìwà burúkú kan ń bẹ tí àwọn bàbá kan ń hù, táwọn ọkùnrin kan ń hù sáwọn ìyàwó wọn, sáwọn ọmọ wọn, tó ṣe yí pé àfi bọ́lọ́hun bá kàn ṣàánú obìnrin yẹn àti àwọn ọmọ yẹn ni wọ́n máa láàánú irú ọkọ bẹ́ẹ̀, irú bàbá bẹ́ẹ̀ nígbà tó bá dàgbà, nígbà tóun náà bá ti wà nípò tí ò lágbára àti ṣe nǹkan kan mọ́. Àwa ọkùnrin, ẹ jẹ́ á bẹ̀rù Ọlọ́run, ẹ jẹ́ á bẹ̀rù Ọlọ́run. Ká máa ṣayé bí ìgbà tó já sí wípé kò sẹ́ni tó lè mú wa. Ká máa dá sẹ̀ríà tí ò tọ́ fóbìnrin, ká fi ibi pa débi pé a tó fi ibi pa àwọn ọmọ náà. Kì í ṣe pé kò sí o, a kàn fi hàn wípé àwa ṣáàlà lágbára. A ṣe títí débi pé ẹlòmíì ò sanwó iléèwé àwọn ọmọ mọ́. Báwọn ọmọ bá béèrè, a ní lọ bá ìyá yín. Bí ìyá wọn bá béèrè, a ní ṣebí wọn náà ń ṣiṣẹ́, kò wá wà responsible mọ́. For years ni ó fi gbọ́ bùkátà ilé, jíjẹ mímu kò dá sí, àwọn ọmọ náà kò dá sí wọn, ṣùgbọ́n gbogbo ayé ni wọ́n ń ṣe níta. Áńgẹ́lì ni wọ́n níta, ṣùgbọ́n èṣù bèlèké òun ni wọ́n nínú ilé. Ẹ dákun, ẹ jẹ́ á fi gúnra wa wò. Irú ọkùnrin wo ló máa gbérù gbèsè ayé báyìí? Irú obìnrin wo ló máa fi irú ìyà báyìí jẹ? Irú ọmọ wo ni wọ́n fi irú ìyà báyìí jẹ tí ó wá dàgbà tán tí ó láàánú irú òbí bẹ́ẹ̀? Ẹ jẹ́ ká wà realistic. Lóòótọ́ àwọn obìnrin kan ń bẹ, ìkà làwọn tí wọ́n kì í ṣe pé bóyá ọkọ wọn ṣàìdá fún wọn ni wọ́n fi lọ́ fi dúró lọ́jọ́ alẹ́ o. Bẹ́ẹ̀ kọ́ o. Ó lè jẹ́ pé bóyá yẹn fẹ́ yàwó kejì, ó lè jẹ́ pé bóyá nǹkan kan. Àwọn yẹn kọ́ là ń sọ. Ìkà làwọn èèyàn, ọ̀rọ̀ ọjọ́ mi ni tàwọn yẹn. Aláwọn ọkùnrin tó ṣe pé inna lillahi wa inna ilayhi raji'un lọ́rọ̀ wọn. Kí ìyàwó tí yẹn gbé sílé kó sì máa rí pé owó ń bẹ lọ́wọ́ ọkọ mi, kó sì máa rí bọ́kọ òun ṣe ń náwó ń ta, kó dá ẹlòmíì náwó fálẹ̀, yóò ṣe birthday fálẹ̀, yóò ná millions of naira fálẹ̀, ṣùgbọ́n àti mú oúnjẹ sílẹ̀ ńlé ó di wàhálà. Ẹlòmíì ra mọ́tò fálẹ̀, ṣùgbọ́n ìyàwó rẹ̀ ní ń fẹsẹ̀ gbálẹ̀ kiri. Àwọn èèyàn ń wo ìyàwó rẹ̀ bí ẹni tí nǹkan ń bẹ ní ọwọ́ rẹ̀ ìgbà tó ti wà lọ́wọ́ ọkọ. Automatically ó yẹ kó ṣàn dọ́wọ́ ìyàwó. Wọ́n ń gbé bùkátà ńláńlá lọ bá ìyàwó, ṣùgbọ́n ìyàwó subhanallah, yóò lè díẹ̀ o, yóò lè díẹ̀ ká tó rí obìnrin tí ó wà dọjú alẹ́ tí ó wà láàánú ọkùnrin báyìí. Yóò lè díẹ̀. Ẹ jẹ́ káwa ọkùnrin ká lọ tó mọ́ mọ́ tí mò ń sọ yé mi o. Ẹ jẹ́ á bẹ̀rù Ọlọ́run. However, ṣé rí eré ìyá tọkọ rẹ̀ rí báyìí, ẹ̀yin ọmọ tí bàbá yẹn rí báyìí, ẹ fi dájọ́ lẹ̀ fọ́lọ́run. Ẹ fi dájọ́ lẹ̀ fọ́lọ́run, pàápàá jùlọ tọ́lọ́run bá ti padà gbà fún yín. Ìwọ tó jóbìnrin tó ló ń fìyà jẹ ń sìn, ìyà ó padà jẹ ẹ́. Ṣèbí wọ̀ rèé, ìwọ ló ń dán yìí, ìwọ lówó ń bẹ lápò rẹ̀ rẹpẹtẹ yìí, ìwọ lọ́lọ́run ti ṣàánú yìí, ó gbà àánú dìde láti bò míì. Bóyá bọ́kọ rẹ̀ ò bá fìyà jẹ ẹ́ gan, bóyá àwọn tó padà láàánú ẹ̀yẹ̀ wọn ní láàánú rẹ̀. So ìgbà míì ń bẹ ìyàlẹ́ mọ̀ ọ̀rọ̀ kan fi ń jẹ yín, bóyá Ọlọ́run bá fẹ́ ṣàánú yín náà.
pàápàá jùlọ àwa tá a jọmọ ẹ fìjálẹ̀ fọ́lọ́run jà o ká máa rántí pé òbí lòbí ó máa jẹ́ o bàbá ni bàbá ó máa jẹ́ o a gbọ́dọ̀ torí rẹ̀ ká wá sọ yìí pé a fẹ́ bọ̀bọ̀ jẹ́ wúrà ká wá sọ yìí pé a fẹ́ papọ̀ pẹ̀lú ìyá wa láti jẹ́ bàbá wa níyàwó bàbá ni bàbá ó máa jẹ́ lọ́jọ́kọ́jọ́ ẹ jẹ́ k'Ọlọ́run dájọ́ wọn kò sí bàbá rẹ ti burú tó o kò sí bó ti hàn ẹ́ lè mọ̀ tó nígbà tó wà kékeré ó lè fẹ́ lómi ṣe bàbá o kódà ó yìí nílò àdúrà rẹ̀ ó nílò ìyọ́nú rẹ̀ o Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní ridallahi fi ridal walidayn Ọlọ́run bá dárúkọ ìyá Ànábì ó dárúkọ ìyá nìkan ó ní ìyọ́nú Ọlọ́run bá ń bẹ nínú ìyọ́nú àwọn òbí o wa sakhatullahi fi sakhatil walidayn bí yẹn bá sì ń wá ìbínú Ọlọ́run bá lódìndí kó má làágùn jìnnà kó má sáré jù kó ṣàtàpá sí òfin àwọn òbí rẹ̀ òbí méjèèjì ni o àti bàbá àti ìyá wọ́n ṣẹ̀ lọ́hùn ni wọ́n ṣẹ̀ lọ́hùn ni wọ́n jẹ́ lẹ́bọ ni wọ́n jẹ́ lẹ́bọ ni wọ́n jẹ́ kèfèrí wọ́n jẹ́ kèfèrí ni ṣé bàbá rẹ̀ yìí ní gbogbo tó ṣe fún ẹ nígbà tó wà kékeré wọ́n ṣèdájọ́ lọ́wọ́ rẹ̀ o bó bá ṣèdájọ́ lọ́wọ́ rẹ̀ ìwọ tó ṣẹ̀ lọ́wọ́n bá o má gbàgbé o torí náà ẹ jẹ́ á gbìyànjú ká ṣàtúnṣe o. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.